A kú dédé àsìkò yìí, a kú kó lè dá, àdúrà gbogbo wa ni ó gbà, a sì kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ọlọ́run kò ní ṣe èyí ní òpin fún gbogbo wa. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Sátidé àbámẹ́ta tó kẹ́yìn sí ọ̀sẹ̀, ọjọ́ kẹjọ nínú oṣù kẹfà ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó yára gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà ká sí omi mu. Tá a bá padà dé, a máa tẹ̀síwájú lẹ́kùnrẹ́rẹ́ ìròyìn wa. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àgbà ọ̀jẹ̀ kan rèé nínú tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú PDP, olóyè Ọlábọ̀dé George, ohun màá ló ti sọ èròǹgbà rẹ̀ lórí ọdún kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ọ́fíìsì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun wòye àti wípé gẹ́gẹ́ bó ti yóhun sí o, ó lóun rí Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ẹni tó ní òye pípé láti ṣe ohun tó dáa. Ó ní ó tẹ̀lé àwọn òwe àgbà tó sọ wípé aṣẹ̀ṣẹ̀ dájà kan kò sí ẹni tó mọ ibi tó ń lọ o, àti wípé bí ojú bá farabalẹ̀ dáadáa ó di dandan kórìmù. Ó ní Bọ́lá Tinubu fi odidi ọdún kan láti ṣe àyẹ̀wò àti wo ìgbésẹ̀ ọ̀nà tí ó gbà tí ó fi mú nǹkan dẹrùn fún orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà kó wo àwọn ọ̀nà tí ààrẹ àná tó gbé ìjọba fún ààrẹ àná Muhammadu Buhari, kó wo ọ̀nà tó ń gbà jákulẹ̀ eléyìí tó mú ìnira bá gbogbo nǹkan ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní nǹkan tí Tinubu ń wò rèé, kì í ṣe wípé bóyá Tinubu kò ní èròǹgbà tàbí kò ní òye ẹ̀kúnrẹ́rẹ́ àti òye pípé láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Olóyè Ọlábọ̀dé George ní gẹ́gẹ́ bí òun ní tòun wò, òun ò rí Tinubu bí aláṣìṣe tàbí oníjàkulẹ̀, bí kò ṣe wípé òun rí ààrẹ Tinubu gẹ́gẹ́ bí ọlọ́pọlọ pípé èyí tó fi ara balẹ̀ dáadáa láti wo àwọn ọ̀nà tí ó gbà mú ọ̀nà àbáyọ bá ìṣòro èyí tí ààrẹ àná Muhammadu Buhari tó kó bá orílẹ̀-èdè Nàìjíríà. Ọlábọ̀dé George tó sọ̀rọ̀ náà lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lánàá tí í ṣe ọjọ́ Jímọ̀ ló ti sọ wípé òun o àti gbogbo àwọn èèyàn tí wọ́n bá ní òye pípé ni wọn yóò mọ̀ yí pé Tinubu adìyẹ rẹ̀ ó ń làágùn ṣùgbọ́n ìyẹ́ ni ò já a mọ̀. Ó ní ọdún tó kù síwájú sí èyí tó jẹ́ pé ọdún mẹ́ta ló kù báyìí láti lo ọdún kẹrin rẹ̀. Ó ló dáhùn lójú o wípé orílẹ̀-èdè Nàìjíríà wọn yóò padà gbé oríyìn àti àdúrà tó pọ̀ fún ààrẹ Tinubu lórí àwọn iṣẹ́ àkọ́tun eléyìí tí ó gbọ̀nà rẹ̀ láti búrẹ́kẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìfọwọ́sowọ́pọ̀ nìkan la nílò láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu kí ohun gbogbo kó lè tùbàtùṣẹ fún orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Ọlábọ̀dé George tó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú olóyè ẹgbẹ́ òṣèlú PDP bó ti sọ̀rọ̀ náà ní àná. Ẹ̀wẹ̀, ẹni tó jẹ́ akọ̀wé àgbà alukoro fún ẹgbẹ́ òṣèlú Labour Party ní orílẹ̀-èdè wa Nàìjíríà, olóyè Àbáyọ̀mí Arábàmbí, òun ló ti ní orí kò ní padà di èrò wípé lótìtọ́ àti lódodo ó ní fàákájà rògbòdìyàn kéékèèké kan ó ń súyọ ò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́wọ́ báyìí. Ó lámọ́ ṣùgbọ́n àwọn ní tiwọn ó lẹ́gbẹ́ òṣèlú Labour Party kò ní fi àwàdà jóúnjẹ ọ̀tá láyé fàbàdà. Ó ní oríṣìí ni àwọn ò ní padà di èrò. Ó ní gbogbo fàákájà tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party làwọn àgbà ẹgbẹ́ ni wọ́n ti ń wá ọ̀nà àbáyọ sí. Ó ní nípa ìdí èyí kí ẹnikẹ́ni má ṣe ní lọ́kàn wípé ẹgbẹ́ òṣèlú Labour Party tàbí ọmọ oyè wọn tó díje dupò ààrẹ lọ́dún tó kọjá, ọ̀gbẹ́ni Peter Obi, yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2027. Arábàmbí ní kò jọ láké kò jọ lóko, bẹ́ẹ̀ sì ni kò jọ níbikíbi o. Arábàmbí tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú Labour Party, òun ló sọ̀rọ̀ náà ní àná tí í ṣe ọjọ́ Jímọ̀ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán eléyìí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ìgbáradì wọn fún ọdún 2027 wípé wọ́n ń lùgbọ́ wípé ẹgbẹ́ òṣèlú Labour Party
tó ń ti ẹgbẹ́ òṣèlú PDP wọ́n fẹ́ da òwò lùpọ̀ láti kọ́mọ lùpọ̀ bọ́ ó ní Arábàmbí fi èsì sí ọ̀rọ̀ náà wípé lótìtọ́ àti lódodo làwọn náà ti ń gbọ́ ìròyìn yìí. Ó ní kò sí nǹkan tó jọ, ẹgbẹ́ òṣèlú Labour Party kò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kankan láti kojú ìjà ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò ọdún 2027. Ó ní lótìtọ́ àti lódodo àwọn wàhálà kéékèèké kan ó wà nínú ẹgbẹ́ òṣèlú náà, ṣùgbọ́n àwọn ti ń gbé ìgbésẹ̀ báyìí láti paná wàhálà, láti paná ẹbọ, kí ẹ̀sìn àti ìmọ̀ àti ìfẹ́ tó ń ti ìṣọ̀kan èyí tó yè koro kó lè farahàn nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Ẹ̀wẹ̀, ṣé Yorùbá bọ̀ wọ́n ní bí náà ò bá tán lórí ẹ̀jẹ̀ kì í tán lè kàn. Lórí ẹ̀kún owó oṣù àwọn òṣìṣẹ́ èyí tó kéré jùlọ minimum wage eléyìí tó ti ń di fàákàjà láàrin àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ bá sì gbàgbé ọjọ́ ajé tóun ti ọjọ́ ìṣẹ́gun èyí tó kọjá yìí làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ọba lórílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gùn lé ìyanṣẹ́lódì síwájú kó tó di wípé wọ́n fagilé lálẹ́ ọjọ́ ìṣẹ́gun lẹ́yìn tí ìjọba àpapọ̀ tí wọ́n jọ jókòó yí tábìlì pò láti wá ọ̀nà àbáyọ sí ìṣòro ọ̀hún èyí tó fa ìyanṣẹ́lódì náà. Báyìí ni àwọn ọ̀rọ̀ tó jáde lórí ìjókòó yí tábìlì pò wọn èyí tó gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti alẹ́ ọjọ́ ìṣẹ́gun títí di ọjọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ ìtawànú rẹ̀ yìí níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti sọ̀rọ̀ wípé àwọn yóò ṣe àfikún lórí owó kan tí wọ́n fi lọ̀ wọ́n kẹ́yìn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà 60,000 naira èyí tí wọ́n ní èròǹgbà wípé ẹgbẹ̀rún márùnléní ọgọ́rùn-ún náírà ní ìjọba àpapọ̀ yóò máa san àti àwọn ìjọba ìpínlẹ̀ 105,000 naira. Ṣùgbọ́n ní ìrọ̀lẹ́ àná mọ́jú àárọ̀ yìí ọ̀nà tuntun gbẹ̀yìn yọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fárígà wípé àwọn ò lè san ẹgbẹ̀rún márùnléní ọgọ́rùn-ún náírà tí í ṣe 105,000 naira bí kò ṣe wípé ẹgbẹ̀rún méjìléní ọgọ́ta náírà 62,000 naira ni àwọn ní agbára láti máa san ní ìgbà tí àwọn ìjọba ìpínlẹ̀ gbogbo tí àwọn sọ wípé ní tàwọn àwọn ò ní agbára láti san ẹgbẹ̀rún lọ́nà ọgọ́ta náírà eyín 60,000 naira bí kò ṣe wípé ẹgbẹ̀rún mẹ́tàdínní ọgọ́ta 57,000 ni àwọn ìjọba ìpínlẹ̀ ni wọ́n ní agbára ní ìgbà tí ìjọba àpapọ̀ ní ẹgbẹ̀rún méjìléní ọgọ́ta làwọn ní agbára ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ní bí owó oṣù àwọn bá ti dín ní owó tí àwọn gbé sí ìjọba àpapọ̀ ní àyà eyín ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ó lé igba náírà 250,000 naira wípé àwọn ò ní gbọ́ àwọn ò sì nígbà á jẹ́ wípé ìyanṣẹ́lódì tí àwọn fẹ́ gùn lẹ́yìn gan ni ó padà yanjú ọ̀rọ̀ ní ìgbà tí ẹnikẹ́ni inú wọn tí kò bá ríbi iṣẹ́ wọn ni wọn yóò mọ̀ wípé lótìtọ́ àti lódodo a ò gbọ́dọ̀ jẹ́ kí òógùn aláàrù kó gbẹ̀ síwájú kí a tó sanwó rẹ̀. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò so safe ti ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arákùnrin oníṣẹ́ ibi kan èyí tó gún ọlọ́kadà ní ọ̀bẹ lẹ́yìn ọrùn léròǹgbà wípé ọlọ́kadà yìí ó ní àjọṣepọ̀ ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú ìyàwó òun. Ìṣẹ̀lẹ̀ ohun tó ṣẹlẹ̀ nílùú Abẹ́òkúta ní abúlé kan ètò ń pè ní abúlé Adúò lójú òpópónà márosẹ̀ Ajébọ̀ ní Mile 6 nílùú Abẹ́òkúta ni wọ́n ní arákùnrin Ibrahim Ògúnrìndé yìí ibẹ̀ ní gbé pẹ̀lú ìyàwó rẹ̀. Arákùnrin Ibrahim Ògúnrìndé tí ṣe ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 years òun ló gún ọlọ́kadà kan ní ọ̀bẹ lẹ́yìn ọrùn kó tó di wípé ọwọ́ ṣìkó òfin àwọn so-safe ó tẹ arákùnrin náà ní agbègbè Ìjàyè nílùú Abẹ́òkúta. Ògúnrìndé ni wọ́n ní ó ṣe bí ènìyàn gidi eléyìí tó sì jẹ́ wípé àgbẹ̀ paraku tòun ti iṣẹ́ alápatà tí ń ta ẹran òun ni Ibrahim Ògúnrìndé ní iṣẹ́ òòjọ́ rẹ̀ tí fi jẹun ṣùgbọ́n Toni ó ṣe bí ènìyàn kan eléyìí tí kò ní ìwà ibi lọ́kàn láti dá ọ̀gbẹ́ni tí í ṣe ọlọ́kadà tó fura sí wípé ó ní àjọṣepọ̀ ìfẹ́ kọ̀rọ̀ pẹ̀lú ìyàwó òun èyí Nkosu Daniel ló dá dúró bí ọlọ́kadà
tó sì gun ọ̀kadà rẹ̀ tó ní kó máa gbé òun lọ sí abúlé kan tí wọ́n ń pè ní Olúbọ̀ eyín ní ọjọ́ Wednesday tí í ṣe ọjọ́ 5 nínú oṣù kẹfà ọdún èyí tí a wà yìí. Wọ́n ní láàrin ìrìn àjò yìí ló yọ ọ̀bẹ lápò tó sì gún arákùnrin Kòsúdanẹ̀ tí í ṣe ọlọ́kadà yìí tó tún gbé ọ̀kadà rẹ̀ lọ síwájú kó tó di pé àwọn ẹlẹ́yinjú àánú wọ́n dóòlà Kòsúdanẹ̀ láti gbé lọ ilé ìwòsàn kí wọ́n tó fi ọwọ́ òfin mú ọ̀gbẹ́ni ọ̀hún ní ọjọ́ 6 oṣù kẹfà tí í ṣe ọjọ́bọ̀ Thursday nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní agbègbè Ìjàyè tí wọ́n sì ti fà lé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lọ́wọ́. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tẹ́rẹ̀ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dò ní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ déré tọkọ wá ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 herbal bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà akọrin tàkasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Habib Òkìkíọlá tí gbogbo èèyàn mọ̀ sí Portable òun mà ló ti sọ ìrírí rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà tó wà lọ́wọ́ báyìí wípé ńṣe ni àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n mú ìbọn rìn bí àti lo ẹ̀rọ alágbèéká ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ náà ni wọ́n ń lo ìbọn ìléwọ́ o tí oníkálukú wọn tí wọ́n fi ń dáàbò bo ara wọn o ó ní orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́ orílẹ̀-èdè eléyìí tí àjèjì kan kò gbọdọ̀ ti bá ọmọ nílùú fa gbólóhùn asọ̀ ó ní bí bẹ́ẹ̀ kọ́ òkú tí àjèjì kan kò gbọdọ̀ ti bá ọmọ nílùú fa gbólóhùn asọ̀ ó ní bí bẹ́ẹ̀ kọ́ òkú lẹ́lẹ́jà ta ni wọ́n fi ọ̀rọ̀ onítọ̀hún ṣe ó wá dúpẹ́ takuntakun lọ́wọ́ David Adeleke tí gbogbo èèyàn mọ̀ sí Davido fún ìfẹ́ tí Davido fi wọ́n sí ní Atlanta ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Portable ní bóun ò bá ní parọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti òun gọ́gọ́ láti kọlu Davido ṣùgbọ́n òun jẹ́ kó máa yé wọn wípé olóore òun ni Davido òun ò gbọ́dọ̀ fi ojú rẹ̀ ríbi bẹ́ẹ̀ sì ni òun ò gbọ́dọ̀ fi ojú olóore láti fi gúngi o nítorí ní ìgbà tí ojú ń pọ́n igú òun Davido àti Ọlámídé Bàdó làwọn áńgẹ́lì tí Ọlọ́run rán sí òun ó ní nípa ìdí èyí ìka tó ń bọ̀ ni ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ gé jẹ gẹ́gẹ́ bí Portable bó ti sọ ọ̀rọ̀ náà àti fọ́nrán belenja kan èyí tó fi sórí ìkànnì Instagram rẹ̀ níbi tó ti ń sọ ìrírí rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. tó ẹ̀yin ará ìròyìn kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ ti máa gbọ́ wa fún mi Adélúgà lẹ́nu tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín a kú ìsinmi òpin ọ̀sẹ̀ o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.